Yorùbá bọ̀ wọ́n ní báyé bá ti ojú àgbà bàjẹ́ àìmọ̀wá wú àwọn àgbà ni. Lórí àkànṣe ètò ẹ kíyèsí tòní, a ní àlejò pàtàkì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ìhùwàsí àwọn ọ̀dọ́ báyé ṣe ń kánjú. A sì mọ̀ pé àwọn ọ̀dọ́ yìí náà ni òpómúléró lẹ́yìn wọ̀ọ̀la. Yorùbá bọ̀ wọ́n ní ìkòkò tá a fi ṣe bẹ̀ kalẹ̀ kò yẹ kó tòórọ́ fọ́ létí. Ẹ kíyèsí lẹ́tọ̀ yìí, àlejò wa òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n, adarí ìjọ ni wọ́n ti fìgbà kan rí jẹ́ alága àjọ àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ Nàìjíríà ẹ̀ka tìjọba àbílẹ̀ Ìwó. Bákan náà ni wọ́n jẹ́ alága àjọ àwọn ọmọlẹ́yìn Kristi lẹ́kùn Ìwó tó kó àwọn ìjọba àbílẹ̀ tó pọ̀ sòdí. Bàbá ó dárúkọ ara wọn fara yìí. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ ṣé gbogbo èèyàn olùfẹ́ station yìí, Ọlọ́run ṣẹlẹ̀ àbá àbùkù fún yín. Orúkọ mi ni Bíṣọ̀bù Kunle Olaniyan láti ìjọ World Preachers International Christian Center tó iléeṣẹ́ wa wà ní ìlú Ìwó ní bíbáyìí. Ẹ kú àsìkò jọ. Bàbá, tí a bá wo àwùjọ wa a rí wípé àwọn ọ̀dọ́ ọ̀sìn ó yẹ kí wọ́n wà lábẹ́ òbí, ó yẹ kí wọ́n wà nílé ìwé, ó yẹ kí wọ́n wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́, kí wọ́n máa fi mọ̀ kó mọ̀. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́, àwọn ọmọ ìsìn náà ti ń ṣe bí òbí. Kí ló ṣokùnfà? Àwọn òbí náà ni àwọn tó ṣokùnfà pọ̀ gan. Olórin kan gbà kan ó ní púpọ̀ tó lọ ọmọ burúkú, ó ní ọ̀pọ̀ ẹ̀lú wá látọwọ́ òbí. Ọwọ́ òbí ló ti púpọ̀ ẹ̀ ti wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bá ti jáde primary 6 wọ́n ti di baálé nínú ilé wọn. Nínú àwọn ìdílé kan kò sí control mọ́, tó wọ́n náà lè ṣe. Ṣùgbọ́n ọmọ iná dẹ̀ máa ń dàgbà tó máa ń di ìṣòro sí àwùjọ. Dó ìjọba náà ní problem tiẹ̀ torí ọ̀pọ̀ ọmọ lọ school kò ríṣẹ́. So àwọn kankan wọ́n pè ní multiply defects, kò lè má wáyé. Bọ́jú gbogbo ẹ lọ, báyé bá bàjẹ́ ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa kò ní bàjẹ́, kò sì gbọ́dọ̀ bàjẹ́. Ẹ̀yẹ wo, kò sí ebi tó lè pa ẹṣin tí ó jẹ́ kó jẹ̀gbẹ́ tàbí kìnìún. Bójú kí bí ó pa tó kò lè jẹ ìgbẹ́, ìran rẹ̀ ń jẹ̀gbẹ́. So bójú kí ojú pọ́n ọmọ tàbí ire tó àwọn kankan wà tí ò lè ṣe. So so personally mo máa ń sọ pé àwọn ìyá tán bí àwa wọ́n ṣiṣẹ́ láti produce àwa. If àwọn bàbá gan wọ́n ṣiṣẹ́ náà fi produce ìlú wa. Àwa òbí generation yìí ni òbí òwúlò. Náà fi ojúṣe tí wọ́n lẹ̀ láì ṣe. Àwọn produce àwa. Àwọn ò ráwọn ilé produce. So bó ṣe rí nìyẹn ọ̀pọ̀ fault yẹn ọwọ́ òbí ló ti wá. Àwa ń bẹ̀rù orúkọ bàbá àti wa. Ẹ̀kọ́ tó dẹ̀ fi kọ́ wa nìyẹn pé bàbá àti wa jogún orúkọ yẹn kò bàjẹ́ lórí wọn. Wọ́n dẹ̀ sọ fún wa láti kékeré orúkọ tá a fún ọ yìí kò bàjẹ́ lórí tiwa o. Protect ẹ kò defend ẹ. Bọ́tà máa ṣe kí ló kà wọ́n pa orúkọ. So gbogbo àwọn ìṣòro tá a ní líle ó wà lọ́wọ́ òbí. Ìjọba náà dẹ̀ ní tiẹ̀ lọ́wọ́. Ẹ láwọn ọ̀dọ́ ń kánjú, kí lẹ rí? Ọ̀dọ́ ń kánjú ó ti pọ̀ jù. Gbogbo tọ́lọ́run dá lọ́lọ́run fi pòwe fún wa. Ẹ wo ọ̀gẹ̀dẹ̀, tọ́gẹ̀dẹ̀ bá sì dúdú á lé, kò ṣeé jẹ. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yábù sàn. Bẹ́ẹ̀ tọ́gẹ̀dẹ̀ the same ọ̀gẹ̀dẹ̀ tí ò ṣe jẹ tó lé yìí tá a bá fún ní time yóò rọ̀ yóò dùn. Gbogbo tọ́lọ́run dá lọ́lọ́run fi pòwe fún wa pé káyé kánjú. Inú ìwé Oníwàásù orí 3 láti ẹsẹ̀ 1 dé 7 ohun gbogbo ló ní àsìkò lábẹ́ ọ̀run. Ṣùgbọ́n gbà tó dé ẹsẹ̀ 11 ó ló ṣe ohun gbogbo dáradára ní àsìkò tirẹ̀. Bọ́n ṣe ń kánjú ọ̀la náà ń kánjú kú. Bẹ́ẹ̀ náà ṣe ń kánjú kúrò láyé. Ọ̀pọ̀ nǹkan wèrè ti pọ̀ ń gbòòrò sí torí wọ́n ń kánjú. Ń tọ́ Ọlọ́run ó ṣe Bíbélì sọ ìwé Orin Dáfídì orí ọgbẹ́sẹ̀ 5 bí ẹkún pẹ̀ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Ẹ ní sùúrù. Ohun tọ́lọ́run ó ṣe ní àárọ̀ béèyàn sunkún wákàtí 10 kò ní ṣe lálẹ́. Ọlọ́run ní time fún gbogbo. Káyé kánjú kọjọ tó waste kan wọ́n waste lifetime ara wọn. Òbí náà mọ̀ sí kánjú torí a ní ẹ̀ka ilé ẹ̀kọ́ lọ́dọ̀ wa
ó yani lẹ́nu òbí ò wá bá yín ọmọ tó wà níbi primary 4 wọn ni ẹ bá wọn gbé sí primary 6 ẹgbẹ́ rẹ̀ tá a jọ bí wọn ó ti dé level yìí ọmọ ibi tó bá fètè bá ní kó tú kíláàsì yẹn kà òbí àmọ́ nínú obìnrin ní ẹjọ́ ẹjọ́ máa gbé lọ táwa bá sọ pé no wàá mọ ọmọ lọ sí skul mi ìsàpè ó ń ṣẹlẹ̀ òbí náà ń kánjú ọmọ ń kánjú and púpọ̀ ọmọ yẹn ò ń wúlò fúnra wọn mọ́ nígbà ọmọ bá ti kánjú tẹ púṣẹ̀ wọn mọ à ń pẹ́ skul kan ní miracle center bí wọ́n ti ń parí iṣẹ́ àwọn iléèwé pidánpidán ọmọ yẹn á ní rìsọ́ọ̀tì tòótọ́ kò lè defend ẹ̀ èmi tí wọ́n tó dé high institution ọ̀pọ̀ lórí òjò ọpọlọ primary school lọ ìgbà tó sú wọn fún ní advice to withdraw ó dojú tí òbí ó dojú tí ọmọ fọ́ọ̀tì yẹn owó òbí ló ti wá bẹ́ẹ̀ náà òbí sìn bẹ́ẹ̀ náà ọmọ ń sìn òbí ó yára yẹn náà all kinds of issues because àwọn òbí ọ̀nà ẹ̀dẹ̀ ti rí wọn sí area parents ló ń produce area boys òbí tí ò tóbi ṣe òbí tí òun ò ní gba aṣẹ́ kan lọ́wọ́ wọn gbé ayé rádaràda. àmọ́ ráwọn ọmọ tó jẹ́ wípé ẹgbẹ́kẹgbẹ́ ló bà wà lédè wọn jẹ́ o. bẹ́ẹ̀ mo ṣe ń sọ náà àrí òbí náà ọ̀dọ̀ òbí náà ni aago mélòó lọmọ rẹ ń wọlé aago mélòó ló ń jáde ńlé ọ̀rẹ́ wo lọmọ rẹ ń bá rìn nítorí fẹ́ gbẹ́kẹ́gbẹ́ nìyẹn tó gba fóònù ẹ̀ kò kà ìwórí ẹ̀ wò rí ọ̀rẹ́ wo lọmọ rẹ ń bá rìn tá lọ́rẹ́ ọmọ rẹ òbí náà ní kinní yìí náà ok owó lò ọ̀pọ̀lọpọ̀ òbí ńlé tí ìyá bá jẹ́ báńkà tí bàbá jẹ́ báńkà ọlọ́run lè ṣàánú wọn ti jí jáde lé láago 5 wọlé láago 10 alẹ́ kílẹ̀ mọ̀ tọ́mọ ṣe tó tilẹ̀ fi sùn ojúṣe tó ẹ̀kẹ́ ṣe fi lọ́mọ ọ̀dọ̀ lọ́wọ́ tàbẹ́lòmíì tàbí teacher school ọ̀gbìn ṣe ọ̀pá pastors a máa ń rí oríṣiríṣi ọkọ àti ìyàwó kan wọ́n fa wàhálà ọlọ́run ló bá wa yanjú ẹ̀ kí ló dé primary school boarding house ìyàwó lọ secondary school boarding house ìyàwó lọ university ó tún mú ìyàwó kúrò nílé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ which is more or less a boarding school ìyàwó jáde tán ó máa rí ìyàwó lè gbálẹ̀ lè control ẹ̀ kéèsì yẹn le ó ṣòro yanjú ṣùgbọ́n bí tí ọkọ ti ń bínú ó ní ìsí ó ń gbà pé boarding house ló lọ gbogbo ọjọ́ ayé ẹ̀ and that's the truth that's so ẹ̀kọ́ tó yẹ kí òbí ó kọ́ ọmọ nílé kò sáàyè ẹ̀ tíṣà náà fẹ́ kó kọ́ ní skul tíṣà náà bímọ tiẹ̀ house mission náà fẹ́ kó kọ́ ó bímọ tiẹ̀ kò lè dàbí so these are the issues tó ń dá wa lálẹ́ lónìí. kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé ká padà sọ́dọ̀ ọlọ́run bíbélì ní àtètèkọ́ṣe ọlọ́run dá ọ̀run ayé tẹ́ ẹ bá gé pépèpé ní àtètèkọ́ṣe ọlọ́run dá ní àtètèkọ́ṣe ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ní òpin ìrìn àjò tọ́lọ́run bá jẹ́ alpha ẹ̀ mọ́ expect pé yóò jẹ́ omega ẹ̀ ọ̀pọ̀ òbí gan ò mọ̀nà ọlọ́run wọ́n á sùn láàárọ̀ wọ́n á jí láàárọ̀ ẹni tí ò bẹ̀rù ọlọ́run ò lè bẹ̀rù ènìyàn wọn ò fi bẹ̀rù ọlọ́run kọ́ ọmọ rẹ tí ò bẹ̀rù ẹlẹ́dàá ẹ̀ kò lè bẹ̀rù rọ tó jóbi púpọ̀ ọmọ ìwọ tó o bá na ọmọ rẹ ń kéke ọmọ rẹ ń bọ̀ àná lágbàlagbà òun bọ́ ọmọ sọ̀rọ̀ òun fún ẹ lésì òun kùn ó ti sọ̀rọ̀ sí ẹ òun náà òun ṣèjìká ó ti nà ẹ́ padà so òbí oníyà ni ó jẹ kẹtẹpẹ díẹ̀ bẹ́ẹ̀ ni òbí tó tọmọ lónìí òun náà ni ó jẹ kẹtẹpẹ gbé ò bá ya so ọlọ́run ni òbí so lọ́lọ́run gan so òbí gan lọ́lọ́run chọ́ọ̀chì wo ló ń lọ so ní Jésù so ń tẹ́lẹ̀ lánàá ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ chọ́ọ̀chì kí ni pásítọ̀ rẹ jọ lójú ẹ òkú lè rọ́lọ́ ẹ̀ tó rí náà nìyẹn so ń fún ní ọwọ́ rẹ̀ àwọn olè fi ń sọ̀rọ̀ olùṣọ́àgùtàn nínú ilé táwọn ọmọ ń gbọ́ tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ mọ́sí wọ́n ti dé tist ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù ọlọ́run ò gbàgbọ́ náà ọlọ́run gan òbí náà ni. bàbá wọn ní tá a bá yọta saran fa saran ó yẹ ká yọta saran fa saran. bẹ́ẹ̀ni. ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò bẹ̀rù òjíṣẹ́ ọlọ́run rẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run náà la gbọ́ pé wọ́n ń ṣì àwọn ọ̀dọ́ lọ́nà bíi get rich syndrome. ẹ ṣe just like I said òbí náà ni òbí ń gbogbo ẹ nígbà tí church wa kéré jù báyìí lọ bàbá kan wà alàgbà ìjọ ni bàbá yẹn ti kú ń sìn àwọn ọmọ ẹ ọkùnrin ó ti marry and they are living happily ọmọ ìjọ wa ni wọ́n bàbá yẹn dẹ̀ insist pé chọ́ọ̀chì tòun ni wọ́n gbọ́dọ̀ máa lọ chọ́ọ̀chì wọn jẹ́ chọ́ọ̀chì tó wà káàkiri ayé
àwọn ancient church yẹn ni ibẹ̀ lèmi náà ti já let me be specific CAC ni bàbá lọ alàgbà ní CAC ìlú bàbá yàtọ̀ sí bí do you understand bàbá insist pé rọ o chọ́ọ̀chì mi tí mò ń lọ ẹ̀ka rẹ̀ lẹ́gbọ́dọ̀ máa lọ anywhere bàbá nígbẹ̀kẹ̀lé nu tí wọ́n ń kọ́ ní chọ́ọ̀chì yẹn ó gbẹ́kẹ̀lé doctrine church which is good etí bàbá sọ correct because oríṣiríṣi ìjọ ló wà ebi ń pa ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń chipping gospel wọ́n ń bomi là á ohun táwọn èèyàn fẹ́ gbọ́ náà sọ fún wọn ṣe lè blame bàbá ṣe gẹ́tẹ̀ so it is true oríṣi get rich syndrome àwọn ọmọ yẹn dẹ̀rí àwọn ìjọ ń pátá ìjọ ń hòhò ìjọ dress anyhow just bring your tithe and offering just bring your seed wọ́n pọ̀ ń gbòòrò ń sìn but kí ni a fẹ́ ṣe sí but òun kálukú ló ní bíbélì láti kà kí ni bíbélì rẹ wí òótọ́ bíbélì fọwọ́ sí ìfífúnni but òun tó ń bá ṣe inú ẹ̀ṣẹ̀ kò ṣe ìtẹ́wọ́gbà fọlọ́run bíbélì sọ pé àkóso attire of harlot aṣọ aṣẹ́wó ọ̀pọ̀ lónìí sí aṣọ aṣẹ́wó náà wọ̀ lọ church aṣọ aṣẹ́wó náà wọ̀ lọ church a fẹ́ gbéṣẹ́ fún muslim kan wá síbí ó ní àwa ọmọ ẹ̀yìn church tẹ wà lójú ìlànà ọlọ́run ó ní church kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá ń kọjá lọ ń bẹ àtọmọge àtọkùn wọn máa lọ mọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ church bọ́n sì ṣe múra tó tọ́ wàhálà ni tipátipá ní skate tó fi kọjá pint wọ́n sọ fún yín pé ọkàn ẹni nígbàgbọ́ ẹni which is not true bí ọ̀sán bá pọ́n láti ta mọ̀ pọ́sìn ilé ìpọ́n bọ́sàn bá bàjẹ́ lè mọ̀ láti ta kó ti bàjẹ́ irú aṣọ Jésù gan wọ̀ ń gbà ayé ẹ̀ aṣọ tó wọn tálá ìgbàgbọ́ gan ń complain pé sọ́mọ lélẹ́yìí àwọn aṣọ òrùlé ayé so gbogbo ẹ̀ boy down to òbí bó ti kọ́ mọ́ ó dàgbà tó ní bí a ṣe ba lọ́wọ́n bàbá wa ọmọ ìdàgbà kọjá control òbí kọjá ìtọ́sọ́nà òbí that is the issue tó bá wà pé chọ́ọ̀chì ìjọ táwọn ọmọ rẹ lọ kò ń ṣèjọ tó mú ìpayọ Ọlọ́run lọ́wọ́ you can correct them so bó ṣe rí ní gbogbo ẹ̀ boy down the parent o èyí dàgbà kọjá òbí ẹ̀ báyìí ẹ ṣe rí nìyẹn. ẹ ṣeun àdúpẹ́ ọkọ yín lẹ́ẹ̀kan sọ. orúkọ mi ni Bishop Kunle Olaniyan War Preachers Ìwó thank you.